àṣírí yóò gbọ́dọ̀ tú o àṣírí yóò gbọ́dọ̀ tú o àṣírí yóò gbọ́dọ̀ tú o. Atiku ti gbàṣẹ lọ́wọ́ US court láti rí àwọn certificate tí President Tinubu láwọn gbà ní Chicago State University o. Ǹjẹ́ àkàrà ò ti fẹ́ tú sépo báyìí? Mò ń bọ̀. Welcome to DIGINAIJA, where we bring you the latest stories. Remember to like, share, and follow us. The U.S. District Court granted Atiku's request with some restrictions. The court ordered the university to provide relevant documents such as admission records and degrees earned by Tinubu within a specified time frame. This decision is significant because it allows Atiku to access potentially critical evidence for his legal challenge. Ṣé ṣáàtì mọ̀ pé Atiku náà àwọn náà ń jìjàdù bí wọ́n ṣe máa dé ipò ààrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So opportunity pé problem ti wà lórí ọ̀rọ̀ certificate President Tinubu pé àwọn discrepancies kan ti wà pé kò yé wa, àwọn errors kan wà ńbẹ̀, àwọn láwọn ṣe tán gbà kan ọ̀tọ̀ ní nǹkan tá a rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ló fà á tó fi jẹ́ pé opportunity ńlá ló máa fẹ́ jẹ́ fún irú Alhaji Atiku láti rí pé àwọn nullify ipò tí wọ́n wà. Atiku Abubakar, who ran for president in Nigeria's 2023 election, has challenged the victory of President Bola Tinubu through legal means. Now, pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yìí, is trying to nullify President Tinubu's election by questioning the authenticity of Tinubu's academic credentials. Tó bá ń ṣe wípé discrepancies, errors wà, àwọn nǹkan tí ò yéèyàn wà lórí ọ̀rọ̀ àwọn ìwé ẹ̀rí President Tinubu, kò yẹ kí Alhaji Atiku náà wá sọ pé dandan àfi tí àwọn bá dé ilé ẹjọ́ kí àwọn tó rí ìwé ẹ̀rí Tinubu. Gbogbo èèyàn ló ń lọ sí school. Ẹ bá dẹ̀ fẹ́ mọ̀ nǹkan kan nípa àwọn school tí èèyàn lọ sí school yẹn á dẹ̀ rí. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ti wá di gómìnà sí omi ètò tó fi jẹ́ pé àwọn kan láwọn lọ, àwọn kan sọ pé president wọn ní ìwé ẹ̀rí, àwọn kan ní wọn ní ìwé ẹ̀rí, àwọn kan ní Chicago State pé ìgbà kan wà tán tiẹ̀ tún wọ́n ṣí Twitter wọn, wọ́n kàn bá ti Twitter wọn sí private, tó jẹ́ pé kò ń ṣe gbogbo èèyàn ló lè send message. Kí ló le tó yìí tí ò bá ṣe pé nǹkan kan wà nídìí ẹ̀? Kí ló fà á tó fi jẹ́ pé ó nira láti rí òkodoro ọ̀rọ̀ lórí ìwé ẹ̀rí tí President Tinubu wà? Ṣé pé láti jẹ́ wípé àwọn kan wà ńbẹ̀ tí ò yéèyàn ni? Atiku's legal strategy involves obtaining Tinubu's academic records from Chicago State University. These records are seen as crucial evidence in the dispute. However, Chicago State University initially couldn't confirm the authenticity of the academic certificate presented by Tinubu to the Electoral Commission. Ibi tí wàhálà ti ṣẹlẹ̀ gangan nìyẹn nígbà tí wọ́n present academic certificate wọn sí Electoral Commission tó wá ní kí Chicago State University kan confirm ẹ̀ ní ọ̀rọ̀ bá di bó lọ yàgò tó di pé they could not confirm the authenticity, and that is a big problem. So ìyẹn gan lọ́tọ̀ ń fún àwọn èèyàn ní oríṣiríṣi èrò pé kí ló ń ṣẹlẹ̀, àbí bàbá yìí lọ ni, àbí Tinubu ò lọ ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun náà ló fà á tí Atiku àti àwọn Nigerians tó fi rí pé opportunity rèé láti disqualify President Tinubu ní orí ipò tí wọ́n wà. Atiku's pursuit of Tinubu's academic records is a strategic move to challenge Tinubu's eligibility for the presidency. It raises questions about Tinubu's qualifications, where he meets the constitutional requirement to hold office. Eléyìí gan tiẹ̀ tún wá bá democratic system wa wí débi pé ó dàbí ẹni pé ní transparency, kò sí transparency tó múnádóko. There is no legitimacy. A kàn ń ṣe nǹkan bó ṣe wù wá lórílẹ̀‐èdè yìí ni. Kò yẹ kí ọ̀rọ̀ yìí dé court US kó tó di pé wọ́n lè confirm nǹkan tó ń ṣẹlẹ̀. Àmọ́ àwọn tó wà ń bẹ̀ wọ́n mọ gbogbo bí àwọn nǹkan yìí ṣe ń lọ. Òun náà ló fà á tó jẹ́ pé nígbà tí Electoral Commission ò bá lè confirm, tí wọ́n bá lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́, òun ló fà á tí Atiku ṣe ní láti sọ pé tẹ́yìn ò bá ti lè ṣiṣẹ́ ibi iṣẹ́, àá kúkú lọ sí court, àá lọ sí US, àá lọ gba àṣẹ tó máa jẹ́ kí àwọn Chicago State University wọ́n release àwọn ìwé ẹ̀rí tó ní ṣe pẹ̀lú President Tinubu. Àmọ́ APC ti respond the All Progressives Congress, ìyẹn President Tinubu's political party,
wọ́n dẹ̀ ti mock Atiku, they mocked his effort, describing his effort as futile pé lórí asán ní gbogbo lọ sókè lọ sódò, òun lọ sí US court, òun padà bọ̀, òun lọ sí Chicago àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. They have expressed confidence that there's nothing to hide regarding Tinubu's academic history. Wọ́n ní kò sí nǹkan kan pé kò sí bẹ̀rù kankan, kò sí bẹ̀rù rárá pé àwọn digbí báyìí lọ́kàn àwọn balẹ̀ pé kò sí wàhálà kankan ní kò sí wàhálà kan tó ní ṣe pẹ̀lú academic history President Tinubu. Wípé kò sí nǹkan kan táwọn fẹ́ fi pamọ́. Atiku and another candidate Peter Obi have filed appeals at the Nigerian Supreme Court to challenge the previous ruling in favor of Tinubu. The court's decision to allow the release of Tinubu's academic records could potentially impact these legal proceedings. Ohun tí à ń sọ náà ni pé nígbà tó tiẹ̀ jẹ́ pé kéèsì wà ń kọ́ọ̀tì pé bóyá ìbò tó gbé ààrẹ wọlé ni pé kò dánmọ́rán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó tún wá jẹ́ pé lásìkò yìí náà wọ́n tún wá ń sọ̀rọ̀ nípa bóyá ìwé ẹ̀rí bó ṣe máa rí ìwé ẹ̀rí láti rí dájúdájú pé lóòótọ́ gbogbo ìwé ẹ̀rí tán gbà ó dánmọ́rán gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé àwọn lọ sí Chicago State University. Àmọ́ tá bá tún wá wo àwọn kan náà ti dìde bí alàgbà kan tó jẹ́ Dúrójayé àtàwọn míì tó ti sọ pé àwọn jìjọ lọ school pẹ̀lú bàbá yìí ni pé kí ló wá le tó báyìí tí gbogbo yín tẹ̀ ń sọ pé dandan àfilá kí n rí àwọn ìwé ẹ̀rí wọn àbí kí Chicago State University kankan kí wọ́n release àwọn ẹ̀rí evidence àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ṣe pàtàkì kí a rí pé transparency àti legitimacy ó múlẹ̀ nínú democracy wa. Democracy wa ò gbọ́dọ̀ di rádaràda nítorí ọjọ́ iwájú, nítorí àwọn ọmọ wa. Drop your comment. Remember to follow us for more stories. Like, comment and share. This is DIGINAIJA. Thanks for watching. Bye for now.